ó mà ṣe o, ọmọ gómìnà ìpínlẹ̀ èkó tẹ́lẹ̀ kú lójijì. Gbogbo ẹbí, ọ̀rẹ́ àtojúlùmọ̀ ni wọ́n ti ń dárò ikú òjijì tó pa dókítà ọláolú mudashiru tí gbogbo èèyàn mọ̀ sí Dr. Bob, tó jẹ́ ọmọ gómìnà ìpínlẹ̀ èkó tẹ́lẹ̀ láyé ìjọba ológun tó kú lọ́dún 2023. ọ̀gágun gbọ́láhàn mudashiru ọmọkùnrin náà kú lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 11 oṣù kejìlá yìí. Aláròyé gbọ́ pé ọkùnrin oníṣòwò yìí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ìdókòwò kan tí wọ́n ń pè ní Fertiva Capital ni mọ́tò gbá lójijì níbi tóun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti ń gun kẹ̀kẹ́ lọ ní Gerrard Road lágbègbè Ìkòyí nílùú Èkó ní nǹkan bíi aago 5 ìdájí ọjọ́ àìkú yìí. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé mọ́tò tó gbá àwọn èèyàn náà kò dúró, níṣe ló feré gé e tí kò sì sẹ́ni tó rí i mú. Ojú ẹsẹ̀ la gbọ́ pé wọ́n ti gbé ọkùnrin yìí pẹ̀lú àwọn méjì míì tí wọ́n farapa lọ sí Lagoon Hospital tó wà lágbègbè Bodilon fún ìtọ́jú. Ṣùgbọ́n ọmọ gómìnà tẹ́lẹ̀ náà padà kú nítorí wọ́n ní orí ló ti níjàmbá. A gbọ́ pé dókítà oníṣẹ́ abẹ ni ọkùnrin yìí. Iléèwé gíga fásitì Èkó ló ti kọ́ṣẹ́ ìṣègùn, ó sì tún jẹ́ oníṣòwò. Ṣùgbọ́n ó fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́, èyí tó fi máa ń ṣeré ìdárayá. Kẹ̀kẹ́ ọ̀hún náà lòun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ gùn lọ́jọ́ yìí tí wọ́n fi níjàmbá tí ọkùnrin náà sì fi pàdé ikú òjijì. Ọkùnrin tí wọ́n ló kàwé gboyè nílùú òyìnbó yìí fi ìyàwó àtàwọn ọmọ sáyé lọ. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní lóòótọ́ ni mọ́tò kan gbá àwọn mẹ́ta tí wọ́n gun kẹ̀kẹ́ lọ láàárọ̀ ọjọ́ àìkú, ṣùgbọ́n mọ́tò náà kò dúró. Ó fi kún un pé ẹnìkan kú, ṣùgbọ́n àwọn méjì tó kù ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.